أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó tóbi jùlọ, ọba tí ó yẹ ká máa fi gbogbo ìgbà kí, ọba tí ó yẹ ká máa fi gbogbo ìgbà kí, ọba tí ó ṣe oore tó pọ̀ fún wa tá a lè kà tán. Ó ṣoore ìsìláàmù fún wa, ó ṣoore ìmánì fún wa, ó ní ká máa nífẹ̀ẹ́ àti ṣe tọ́lọ́run, ó ní ká máa kórìíra ẹ̀ṣẹ̀. Kódà bàbá tiẹ̀ ń bára wa nínú ẹ̀ṣẹ̀ ọ̀hún náà, ó dín oore lòun náà. Adúpẹ́ oore o Ọlọ́run, adúpẹ́ oore o, wá ṣàlékún oore rẹ lérí wa, jẹ́ oore rẹ ó máa pọ̀ sí nínú ìgbésí ayé wa. Atọrọ kí Ọlọ́run àti gẹ̀rẹ̀ fún Ànábì Muhammad, atọrọ fún gbogbo àwọn sàhábà, gbogbo àwọn ẹni rere tó ti lọ, àwọn tó bí wa, àwọn tó ti kọjá lọ sọ́dọ̀ Ọlọ́run àtàwọn tó kù lérí ilẹ̀. Ọlọ́run bá wa fi ìkẹ́ kárí gbogbo wọn. Àkí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá, tí ẹ ń gbọ́ wa, wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ṣebí nítorí ká má bàa sọnù, ṣebí nítorí ká bàa sọnù, àti nítorí ká má bàa sun àsùnpìyè. Ohun tí Yorùbá máa ń pè ní orun àsùnpìyè, òun lórun tíyàn bá sùn pa iyè, tíyàn bá sùn pa ìlàkàyè, wọn ni ó sun orun àsùnpìyè. Nítorí ká má bàa sun orun bẹ́ẹ̀, ṣebí náà ló jẹ́ a máa mú wáàsí wá fúnra wa ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀, láti fi lè máa tara wa jí, láti fi lè máa dára wa lẹ́kọ̀ọ́, kó jàǹfààní fẹ́mi tí ń sọ lákọ̀ọ́kọ́, kó dẹ̀ jàǹfààní fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ náà, ká lè rántí ń tá wá ṣe lórí ilẹ̀ alààyè, ń pé kí l'Ọlọ́run ní ká wá ṣe lórí ilẹ̀ tá a wà yìí gangan. Nígbà tó ní a wá ṣèjọsìn fóun, ká wá jẹ́ ẹrú fóun, sí ní tó ní a wá ṣe là ń ṣe, ṣé ìṣepá àti ń rán nǹkan míì, ṣé ìṣepá àti gbàgbéra. Torí nígbà tó ní ká wá sìn òun lérí ilẹ̀ alààyè, ó ní òun lòun ó ṣe ń tá jẹ, òun lòun ó máa ṣe ń tá mu. ń tá jẹ tá mu yẹn àwa ti gbà lọ́wọ́ Ọlọ́run, òun làwa mójútó. Ìjọsìn tó ní a ṣe àti fi ilẹ̀ sẹ́gbẹ̀ kan, ń tó lòun ó máa ṣe làwa ń ṣe, ń tó ní a wá ṣe gangan àti pàtì. Allahu akbar. Yẹn ló jẹ́ a máa rán ara wa létí pé ẹ má jẹ́ àgbàgbé ubudiyya, ẹ jẹ́ àgbàgbé àti tètè fara ṣiṣẹ́, nítorí pé Ọlọ́run fi ikú ṣàdánwò, ó fi ikú ṣàdánwò. Ó ní pé tabaraka alladhi biyadihil mulku wa huwa ala kulli shay'in qadir alladhi khalaqal mawta wa ala kulli shay'in qadir alladhi khalaqal mawta wal hayat. Òun dá ikú, òun dá ìyè liyabluwakum, ó fi ikú ṣàdánwò fún wa. Ìyẹn ni pé a kú, a dẹ̀ lọ jẹ́jọ́ gbogbo tá a bá gbáyé ṣe. Tá a bá ti lọ tán, Ọlọ́run ó ṣèṣirò wa lérí gbogbo tá a gbáyé sọ, gbogbo tá a gbáyé ṣe nínú wa. Kódà ń tá a rò lọ́kàn, àwọn àfóò mímọ́ pọ̀ tí wọ́n sọ pé àwọn èrò ọkàn kan bẹ tọ́lọ́run ó ṣèṣirò wa lé lérí, bí ẹ̀gàn pípa, iṣẹ́ ọkàn ni, bí ìgbéraga, iṣẹ́ ọkàn ni tọ́lọ́run ó ṣèṣirò ẹrú lérí ẹ̀. Nítorí ká bá páàsì gbogbo tẹ́sítì yìí, iná la fi ń ṣèrántí fúnra wa. Ọlọ́run mọ̀ kó nígbà tá a bá dáyé, kó níjọ́ tí wọ́n bá ti bí ọmọ kọ̀ọ̀kan, kó fún un ní déètì ìjọ́ tí ó kù. Ọmọ tá a bí lè ní o, èyí ọdún báyìí ni ó lò láyé, níjọ́ báyìí nínú oṣù báyìí nínú ọdún báyìí ni ó fàyè lẹ̀. Tóun náà bá ti mọ̀, yóò lè palẹ̀ mọ́, yóò lè work accordingly. Àmọ́ Ọlọ́run ó ní kí ìjọ́ tá a fàyè lẹ̀, ó ní ó pamọ́, nítorí pé ó fẹ́ kí ikú ó máa dé lógìgì. Ó fi concept ògìgì sínú ikú. Kódà láyé ìjọ́un, ikú kì í tún sábà jógìgì bíi ti tèní. Àwọn èèyàn máa ráyè sọ àsọọ́lẹ̀, ẹ máa gbọ́, ẹ bá ka àwọn tírà báwọn tàn àwọn aṣáájú, wọ́n máa ní wàsọ́yà lágbájá. Kódà a ní nínú Bible, nínú fíkìl Islami, nínú Sharia Islam, odindi chapter làwọn afọ́n fíkìl máa fi ilẹ̀ fún kitabul wasiya. Pé ọ̀rọ̀ nípa wàsọ́yà, àwọn àsọkalẹ̀, bó nìyẹn ṣe sọ òkú, ṣe sọ àsọkalẹ̀. Nínú àwọn aṣáájú ẹ máa rí pé nígbà tó fẹ́ kú, ó pa àwọn ọmọ rẹ̀ jọ, ó sọ àwọn ọ̀rọ̀ báyìí fún wọn. Nígbà tí lágbájá fẹ́ kú, àsọọ́lẹ̀ báyìí ló sọ. Nígbà tí lágbájá fẹ́ lọ bọ́lọ́run, àsọọ́lẹ̀ báyìí ló sọ. Tí ń túmọ̀ sí pé ikú kì í jálù wọ́n lógìgì bíi ti tèní. Ikú ògìgì ti pọ̀ jù, ó ti pọ̀ jù. Ikú tí ó máa wo olówó ran tálíkà tí ò tí gbádùn ayé, ìní ọlọ́mú. Ikú tí ó máa wo àgbàlagbà tó ti dàgbà jọkújọkú tí ń retí ikú, ikú ọdẹ pàtì yọdẹ lọ mú ọmọ kékeré. Ọmọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ gbésí ayé rẹ̀, ẹni tó ti ṣàṣeyọrí, ikú ọmọ wòran yọdẹ lọ mú ọmọ kan tó ṣẹ̀ṣẹ̀ parí ilé ìwé táwọn òbí rẹ̀ ń fọkàn sí pa ṣetán tá jẹun ẹ̀. Kílẹ̀tà ní sọ̀rọ̀ ìpalẹ̀mọ́ ikú fúnra wa. Ọ̀rọ̀ procrastination là ń sọ fúnra wa lénìí. Àwọn iṣẹ́ rere tí gbogbo wa fẹ́ ṣe, mo fẹ́ ṣe tìláwà Kùránì, mo fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ kan, mo fẹ́ ṣàdúà kan, mo fẹ́ ṣe rere kan, mo ti fẹ́ mọ̀ ṣe báyìí fáwọn òbí mi, mo ti kọ́ lọ́rùn ràn mí lọ́wọ́, mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan báyìí. Gbogbo ara dáadáa tẹ̀sìn faramọ́ tó ní ládá nínú tó fẹ́ ṣe yẹn, àfi kọ́lọ̀ mọ́jọ fara sínú kú,
àfi kó tètè bẹ̀rẹ̀ o. tí orí nǹkan pè ní sáúfà nínú èdè lárúbáwá nǹkan pè ní sáúfà ni pé á padà ṣẹlẹ̀, I will, I shall, gbogbo àwọn promises ń pé máa padà ṣe báyìí yẹn. ìkànnù àwọn ọmọ ogun ṣètánì ni jundun min junudi ṣètánì. èṣù máa dẹ́ sí gbogbo àwọn ẹni rí, gbogbo ẹni tó bá fẹ́ ṣe rere èṣù ó wá dẹ́ sáúfà sí, yóò máa wá fi dọ́là, yóò máa forí rere yẹn dọ́là, ó dà máa wá bẹ̀rẹ̀ next year, ó dà máa bẹ̀rẹ̀ next week, máa bẹ̀rẹ̀ next month. Allahu akbar. níjẹ́ olóòtú bá gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ṣé ìmọ̀lá bọ́dún yìí dé ná, ó dà bọ́dún yìí ti fẹ́ kulẹ̀, àti ń dé November bí ó dà bóyá January next year máa tiẹ̀ wá pa iṣẹ́ báyìí tì, mi ò tiẹ̀ wá ní ṣiṣẹ́ dọ̀tí yẹn mọ́. àìmọye ẹni tó fẹ́ jáwọ́ ń bi iṣẹ́ dọ̀tí, ẹ jẹ́ ń ṣe kan yìí ń pẹ́yọ̀ kan yìí náà ló kù, mi ò ní pẹ́ jáwọ́ ń ló fi lọ́ọ́ bọ́lọ́hùn. tó bá lọ́ọ́ bọ́lọ́hùn bẹ́ẹ̀ kí lọ́ọ́ fẹ́ sọ fọ́lọ́hùn. tọ́lọ́hùn bá ń sọ̀rọ̀ ẹ túbá, tí ń bá ń sọ̀rọ̀ ẹ tètè wá bá mi, yóò ní wà sáré ọ̀hún ẹ tètè ẹ má fi dọ́là, má dúró dé yẹn nítumọ̀ ẹ̀, má dúró dé ìyàwó rẹ kó tó túbá o. tó wọn bá ti túbá ìwọ tètè túbá, má dúró dọkọ rẹ, má dúró dẹ̀gbọ́n rẹ, má dúró dàbúrò rẹ, má dúró dọ̀rẹ́, àìdúró de rẹ níbẹ̀. wasabiqu ila maghfiratin min rabbikum wa janna. ọlọ́run ní ẹ ṣe musabakọ̀ kí náà ń pè competition, ẹ compete ara yín nípa ipẹ́ ẹ fẹ́ wá àforíjì èmi ọlọ́run. má dúró dé yàn, wọn è dúró dé yàn ń bẹ́ẹ̀, wọn è forí ire dúró dé yàn, kódà wọn è dúró dòbí. òbí ò sì gbọdọ̀ dúró dọ́ mọ́ ń pọ́ mọ́ mi mò ń rosẹ̀dẹ̀, má rosẹ̀dẹ̀ yàn. ọlọ́run ní fafirru ilallah, eré tètè ní kẹ́ ẹ sáwá bá mi. inni lakum minhu nadhirun mubin. àwọn eré tètè yẹn náà là ń kìlọ̀ fúnra wa, là ń kéde ẹ̀ fúnra wa, là ń polówó ẹ̀ fúnra wa lẹ́ni pé ẹ̀jẹ̀ asáré tètè lọ́ọ́ bọ́lọ́hún ká fi máa padà ṣe ká fi ilẹ̀. ikú òbẹ́ nìkan dá ìgbà. ọlọ́run ti kìlọ̀ ọ̀rọ̀ yìí nínú alukur'an nígbà tí ń sọ̀rọ̀ procrastination. ọlọ́run sọ nínú suratul mu'minun, ó ní hatta idha jaa ahadahumul maut. ọmọ ènìyàn máa bá ìranù bọ̀ wá, bá ìranù yóò máa ṣèrànù nínú ayé títí ikú ó fi ká mọ́. tí kú bá wá dé tó kú, qala rabbi irji'un, yóò máa sọ fọlọ́run pé ọlọ́run ò sì pàṣẹ káwọn màláíkà dá mi padà sáyé. la'alli a'malu salihan fima tarakt. bóyá tẹ́ ẹ bá tiẹ̀ dá mi padà sáyé, bóyá mo lè wùwà rí, ẹ tiẹ̀ fi dán mi wò, ẹ jẹ́ n padà sáyé, kẹ́ ẹ fi dídá mi padà sáyé dán mi wò, bóyá màá tiẹ̀ ṣe dáadáa, bóyá mo ti kẹ́kọ̀ọ́ àbí n ti kẹ́kọ̀ọ́. wọ́n ń tọrọ àsìkò kékeré lọ́dọ̀ ọlọ́run káwọn wá lò láyé, àsìkò tèmi ní tíwọ náà ní, àsìkò tá a ná sí di ìranù, àsìkò tá a fi ń ṣe wọnàwọnà, tá a fi ń sọ̀rọ̀ tí ó kàn wá, àsìkò tá a ná sí di fíìmù wíwò, àsìkò tá a ná sórí social media. àwọn òkú ń bẹ lọ́hùn káwọn tiẹ̀ níbi 30 minutes káwọn wá lò láyé, torí wọ́n ti mọ táwọn lè fi 30 minutes yẹn ṣe, tí àwọn tí ó kọ àwọn fi kúrò nínú list ọmọ náà tí ó dẹ̀ bọ́ sínú list ọmọ àlìjẹ́nnà. táwọn fi 30 minutes yẹn fi invest nínú iṣẹ́ eré táwọn ó ṣe láyé, tó yẹ pé táwọn bá ti ṣe kété táwọn bá ṣe lọ lọ́wọ́ foríjì àwọn, wọ́n ti mọ̀ lẹ́ẹ̀kan náà, wọ́n wá ń bẹ lọ́hùn kó fáwọn ní mọ́mẹ́ǹtì kan káwọn kàn fi ṣàtúnṣe láyé. ọlọ́run ní kálá, kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. innaha kalimatun huwa qailuha wa min waraihim barzakhun ila yawmi yub'athun. ọ̀rọ̀ tí mo ti sọ ni mo ti ṣe létò kí n tó dẹ̀dá ń pẹ́ ní bá ti kú òtún padà wáyé mọ́, kò sí ti ń jákúdá ayá, tó o bá ti lọ òtún padà wá mọ́, kò sátúnṣe mọ́. innaha kalimatun huwa qailuha, èmi mọ́ sọ́ọ̀ ma yubaddalu qawlu ladayya, mi kì í sọ̀rọ̀ kí n kó jẹ́. innaha kalimatun huwa qailuha wa min waraihim barzakh. barzakhu kan, àgbáyé kan, kí wọ́n ti pè àlàfo kan ti la ẹ̀yìn àtàlàyé láàrin, lè jáláyè mọ́, òkú kì í jáláyè, àlàyé náà kì í jẹ́ òkú, àti làyín láàrin. barzakhu ti wà láàrin, àgbáyé yẹn lẹ́yìn ọmọ wà títí ila yawmi yub'athun, títí dijọ́ tá a fi gbé yín dìde. lè kúrò ń bẹ́ẹ̀ lè padà sáyé mọ́ láti lọ́ọ́ ṣàtúnṣe, nítorí kó tó bọ́ fèmí àti ẹ, nítorí gbogbo iṣẹ́ tó fi ń dọ́là kí màá bẹ̀rẹ̀ àwẹ̀, màá bẹ̀rẹ̀ ẹ̀rùn, màá kírun mi déédéé láti next year lọ. ó sì bẹ̀rẹ̀ láti èmi tó bá yẹ pé tòótọ́ ló fẹ́ túbá gidi àyè dọ́là, túbá gidi tọ́lọ́wọ́n tẹ́wọ́ gbà èyí fi dọ́là. níjọ́ tí yẹn bá fẹ́ túbá ń tẹ́fì mọ́ ike túbá gidi lágbájá yìí ń túbá, kò ní fi dọ́là, kò ní fi dọ́tun la. lẹ́ẹ̀kan náà mọ́mẹ́ǹtì yẹn náà ni ó sọ pé mo ti jáwọ́ báyìí, mo ti bẹ̀rẹ̀ sí ni mo ṣe dáadáa báyìí. túbá gidi nìyẹn. wọ́n lẹ́rú sí Ọlọ́run ọba kan lásìkò ìkan nínú àwọn àfa àgbà tó ń pè ní Yahya ọmọ Mu'adh
a ti pìtàn Yahya ọmọ Mu'az fúnra wa níjọ́ kan rí nínú àwọn Friday reminders yìí. A mú àwọn ọgbọ́n àtẹ̀kọ́jáde nínú ìgbésí ayé rẹ̀. Àfáà àgbà oníwàásí ni. Wọ́n ní arákùnrin kan ọ̀dọ́ ni, ṣẹ̀dẹ̀ máa ń bá pèèyàn lọ́dọ̀, ẹ̀jẹ̀ ọ̀dọ́ wà lára ẹ̀. Kò sí ẹ̀ṣẹ̀ tí ọ̀dọ́ máa ń ṣe tí kì í dánwò, kèé kírun, ó tún wá láwọn ẹ̀ṣẹ̀ tọ́pọ̀ tí máa dánwò. Ẹ̀jẹ̀ ọ̀dọ́ ń dà láàmú, ẹ̀jẹ̀ ọ̀dọ́ ń bẹ lára ẹ̀. Wọ́n ní òun àtàwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n wá decide láti wá mọ́ṣáláṣí wá kírun níjọ́ kan, wọ́n dẹ̀ kì í kírun, kò sí inú àṣà wọn pé àwọn fẹ́ kírun. Wọ́n á gbọ́ tí wọ́n pè run, ẹni ọba kan tiẹ̀ kó sí wọn lọ́kàn pé ẹ já lọ mọ́ṣáláṣí lé nínú káánú kírun àbí báwo. Wọ́n bá wọ mọ́ṣáláṣí, wọ́n bá kírun pẹ̀lú ìmáàmù. Ìgbà wọn sálámọ̀ tán, àfáà tí ń jẹ́ Yahya ọmọ Mu'az, àfáà rere, òun wàásí rere. Ó ní wàásí tí máa ń ṣe lẹ́yìn ìrun, ìdánilẹ́kọ̀ọ́ tí máa ń ṣe lẹ́yìn ìrun. Tó bá dẹ̀ ṣe wàásí, gbogbo ẹni tí ń bẹ ń bí ọmọ sunkún ni. Wàásí rẹ̀ a máa kó sí yẹn lọ́kàn, òun wàásí gidi, wọn dàbí àwa yìí. Nígbà tí ilẹ̀ pòfìrí ní irú wa yìí ń ṣe wàásí, àwọn wàásí gidi ti kọjá lọ. Yahya ọmọ Mu'az ó ṣe wàásí, gbogbo ẹlẹ́ṣẹ̀ ọdẹ máa túbá níbi wàásí rẹ̀ ń pè mí ò ṣẹ̀ṣẹ̀ mọ́. Torí ìbẹ̀rù Ọlọ́run wọn fi ń ṣe wàásí, ìkíláàsì wọn fi ń ṣe wàásí lọ́jọ́ náà. Àfáà rẹ̀ mú Yahya ọmọ Mu'az, ó wá bẹ̀rẹ̀ wàásí lẹ́yìn ìrun. Lárákùnrin yìí náà nígbà tó kírun tó sálámọ̀ tán ló ní ẹ̀yin ọ̀rẹ́ wa báwo ni, àbí ká tó máa lẹ́jà gbọ́ wàásí bí a ti gbọ́ wàásí ti pẹ́. Allahu akbar, àṣọlọ́n fẹ́ lò ó ni, àṣọlọ́n fẹ́ ṣàánú ẹ ní. Tọ́lọ́n bá fẹ́ ṣàánú yàn yóò gbé yàn kó àfáà rẹ̀ tí ó dá yàn lẹ́kọ̀ọ́ Ọlọ́run, tí yóò sì pa gbogbo tí ń bá ń ṣe tí ó bá dá nínú ẹ̀sìn àbí nínú ayé tí ó pàtì. Ọgbọ́ wàásí Yahya ọmọ Mu'az, wọ́n náà máa gbọ́ wàásí gidi, yé gbọ́gbọ́kúgbọ́ mọ́. Wàásí tó bá mọ̀ pé láti ìgbà tó ti ń gbọ́, tó bá ti gbọ́, ó ronú àti pàwà kan tí ó dáa. Àfa pàtíkúlà àfáà yìí ó wàásí rẹ̀ ọmọ gbọ́. Àmọ́ láti ìgbà tó ti ń gbọ́, ó ronú wà kan tí kò dáa tó ọmọ ń ṣe kọ́ wá jùlẹ̀. Kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí ọ rí. Àbí nǹkan dáadáa kan, ìwà dáadáa kan ò ti torí wàásí rẹ̀ kó sí ọlọ́kàn rí pa wàásí ẹ̀ tí, including tèmi tí ń sọ̀rọ̀ yìí náà. Kó wá wàásí gidi tó máa gbọ́. Wàásí tó rán pé tó bá ti gbọ́ eléyìí, ẹ̀mí rẹ̀ máa rọ̀. Tó bá ti gbọ́ eléyìí ọ̀rọ̀ tó bá dì mọ́wọ́, ó máa jùlẹ̀ nínú ọ̀rọ̀ tí ó bá dáa. Tó bá ti gbọ́ wàásí àfáà yìí, ìwà rẹ̀ máa ń wọ̀n ṣe, ìmọ̀ ń wọ̀n kó jọ́sìn fọ́lọ́run. Ní kó dún ní mọ́ kó máa gbọ́, ó máa fi àsìkò rẹ̀ tàfàlà. Mọ́tà máa gbọ́ wàásí for fun, gbọ́ wàásí tí ó bá tún ọlọ́kàn ṣe. Wàásí táwọn èèyàn bá fi ń búra wọn, tán fi ń ṣépìlera wọn, níjó ló fẹ́ dẹ́kun gbogbo wà yìí. Òun wéṣì táìmù rẹ̀ tọ́lọ́run padà bí ọjọ́ àlùkìyámà ni o. Arákùnrin yìí gbọ́ wàásí Yahya ọmọ Mu'az, gbogbo àfáà tí máa ń ṣe wàásí kó fi làákàyè sí wàásí ẹ̀. ń bẹ́nu àwọn tán gbọ́ wàásí rẹ̀ tó ẹ́ pé ìtí ọ̀gbọ́ kányìn tí ó fi lọ́ bọ́lọ̀ nìyẹn. Tọ́pìkì tó gbélé lọ́wọ́ sọ rẹ́líváǹtì, máa béèrè lọ́wọ́ ara rẹ̀ kó tó mú tọ́pìkì. Ní pé tí mo fẹ́ bá a sọ yìí, tó bá jẹ́ lọ́gbọ́ kányìn tó fi lọ́ bọ́lọ̀, bó ní ó ṣe hẹ́pù rẹ̀ nínú sàárè. Ní pé èsì ọ̀rọ̀ mo fẹ́ fèsì ọ̀rọ̀ fún lágbájá, mo fẹ́ ṣe kinní kan fún lágbájá, kí ló fẹ́ mú bẹ́ẹ̀, kí lẹni tó fẹ́ gbọ́rọ̀ rẹ̀ fẹ́ mú bẹ́ẹ̀. Wọ́n náà mọ̀ yìí tó sọ gbẹ̀yìn, ẹni tó fẹ́ gbọ́ yẹn náà mọ̀ yìí tí ó gbọ́ gbẹ̀yìn. Ló fi gbọdọ̀ ṣe làákàyè tó bá fẹ́ máa mú tọ́pìkì tó bá fẹ́ máa sọ̀rọ̀. Mímbàrí tó dúró sí mímbàrí àwọn ànábì Ọlọ́run ni, mímbàrù nùbúwà ni, mímbàrí tí gbogbo àwọn ànábì Ọlọ́run ti dúró sí sọ̀rọ̀ lọ fẹ́ dúró sí mọ́mẹ́ǹtì yẹn. Ọ̀rọ̀ tó bá lè tẹnu ànábì Ibrahim jáde, ọ̀rọ̀ tó bá lè tẹnu ànábì Musa jáde, ọ̀rọ̀ tó bá lè tẹnu ànábì Muhammad sallallahu alayhi wa sallam jáde ló yẹ kó máa jáde lẹ́nu rẹ̀ mọ́mẹ́ǹtì náà. Kí má bàa yà lọ. Yahya ọmọ Mu'az ṣe wàásí kárakára, ẹ̀rù bá gbogbo èèyàn ń sunkún. Wàásí yẹn lárákùnrin yẹn gbọ́. Àwọn ọ̀rẹ́ rẹ̀ wà ń bẹ, àwọn náà gbọ́ o, kò make difference nínú life tiwọn. Nígbà tó gbọ́ tán, ó lọ bá Yahya ọmọ Mu'az lẹ́gbẹ̀ẹ́ kan pé àfà mo ti gbọ́rọ̀ ọ̀rọ̀ báyìí ti pẹ́. Àfà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí kó sí mi lọ́kàn púpọ̀. Àfà sọ́lọ́run ó foríjì mí, ẹlẹ́ṣẹ̀ ni mímí kì í kírun, sọ́lọ́run ó foríjì mí. Yahya ọmọ Mu'az ní èwo la foríjì, Ọlọ́run lè foríjì ọmọ náà, Ọlọ́run lè yááfì rẹ̀, kò sí bẹ́sì ọ̀hún ṣe lè tó, kò bá ga láti ilẹ̀ kó ga dé sánmọ̀. Tó bá ti lò ṣe bẹ́ẹ̀ mọ́, Ọlọ́run ó foríjì hàn. Oníṣẹ́ ṣọ́ àfà, ọ̀dà ajá sí pé mo túbá, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Lọ́ba yan náfìlà araka méjì pé mo fẹ́ yan náfìlà táúbà, mo fẹ́ túbá lọ sọ́dọ̀ Ọlọ́run. Ìtàn tí ń pa yìí, Imam Ibn Qudamah ló pa nínú tírà rẹ̀ Ar-Riqqatu wal Bukaa. Ó tún pa nínú tírà rẹ̀ tó tún kọ́ pé At-Tawwabun, àwọn tó túbá lọ sọ́dọ̀ Ọlọ́run. Ó kó ìtàn wọn jọ. Lárákùnrin yìí bá yan náfìlà araka méjì, ó lóun fi túbá lọ sọ́dọ̀ Ọlọ́run. Gbogbo wọn tó ń dánwò nínú ayé òun ò ṣe mọ́, òun fẹ́ di àtúnbí, òun fẹ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun. Allahu akbar. Wọ́n kúrò lọ́dọ̀ Yahya ọmọ Mu'az tí wọ́n túká ní mọ́ṣáláṣí. Nígbà ń kálukú túká, àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n rìpọ́ọ̀tù pé oorun jọ́nà ló sùn. Nígbà tó délé ń pé kóun ó tiẹ̀ sùn náà ló sùn mọ́ tí ó fi lọ bọ́lọ́hùn.
wọ́n wá lálàárí lẹ́yìn tó kú tán ń pé ọlọ́run dá a lọ́lá, ọlọ́run ṣàánú ẹ̀ nígbà tó ti túbá kó tó lọ bọ́lọ́run. kí ni wọ́n náà ó ṣe gbẹ̀yìn? ẹnìkan ọmọ ń ló fi gbọ́dọ̀ mọ́ fi gbogbo ìgbà palẹ̀ mọ́ da iṣẹ́ èní mọ́ fi dọ́là ikú tó bá di lọ́la máa wá bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa, tó bá di lọ́tùnla máa bẹ̀rẹ̀ sí ní máa ṣe tìláwà, máa tiẹ̀ wá bẹ̀rẹ̀ tìláwà Kùránì next week, tètè bẹ̀rẹ̀ lénìí. kí ló dé tó fẹ́ sọ di next week? bẹ̀rẹ̀ lénìí. máa bẹ̀rẹ̀ àwẹ̀ kan tó bá di next month, bẹ̀rẹ̀ lọ́la. Allahu Akbar. bí ọ̀rọ̀ taswifu ṣe rí nìyẹn, procrastination yẹn la ní ká dára wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀. Al-Qur'an tún sọ fún wa ń bò mí pé wa anfiqu mimma razaqnakum. Ọlọ́run ní nínú Suratul Munafiqun, ẹ tètè ná nínú owó tá a fún yín. Ọlọ́run ní tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ min qabli an ya'tiya ahadakumul maut, kí ikú tó dé, tí ikú bá dé fayaqula rabbi, ṣé máa sọ pé Ọlọ́run ọba laula akhartani ila ajalin qarib, bá dẹ̀ lọ́ mi lára fún ìgbà díẹ̀, fa asaddaqo kí mi náà lè ṣe sàárà. owó tí ń bẹ lápò rẹ tó ń fún mápò tán pé ọ̀nà tó ń fọwọ́ ra owó náà pé mo fẹ́ kó tó iye báyìí, mo fẹ́ kó wọ iye mílíọ̀nù báyìí, lèmi náà bá ti di mílíọ̀nù ńláńlá, èmi náà mọ̀ náwó, tó ń fi ìnáwó sẹ́sìn rẹ dọ́là tó dìgbà tó bá tó ní ńláńlá báyìí kó tó ná. tètè nánú díẹ̀ tó níyẹn náà, torí tí kú bá dé yóò máa sọ pé fáà sọ̀dákọ̀ Ọlọ́run dá mi padà sáyé kí n lọ lo ìgbà díẹ̀ kí n tiẹ̀ ṣe sàárà, wa akun mina salihin, kébì náà wà nù àwọn ẹni rí. Ọlọ́run ní walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha, ẹni tí àjàlí rẹ̀ bá ti dé mi ò ní lọ lára. Wallahu khabirun bima ta'malun. èèyàn ní ìrántí ta ni a mú wá fúnra wa lénìí. Annabi sallallahu alayhi wa sallam ó pìtàn arákùnrin kan fún wa tí al-imam Hakim an-Naysaburi òun ló gba ìtàn náà wá nínú Mustadrak rẹ̀. Imam Dhahabi ní òun náà faramọ́ ipé àdìsí yìí fẹsẹ̀ rinlẹ̀. Annabi pìtàn náà ó ní arákùnrin náà ń jẹ́ kíflù nínú àwọn ọmọ Ísírẹ́lì tó ti kọjá ni. kò sí la yatawarra'u an dhanbin 'amilahu, kò tiẹ̀ sí ẹ̀ṣẹ̀ kan tí kíflù kì í fẹ́ ṣe. ọmọ ìta gidi ni, ọmọ ìgboro, ọmọ street ni, kò sẹ́ṣẹ̀ tí kò lè ṣe. tí wọ́n bá ń sọ̀rọ̀ ṣìnà, ọ̀gá ló jẹ́ ń bẹ̀. tí wọ́n bá ń sọ̀rọ̀ ká lọ́ni lọ́wọ́ gbà, ọ̀gá ló jẹ́ ń bẹ̀. tí wọ́n bá ń sọ̀rọ̀ jìbìtì, aṣáájú ló jẹ́ ń bẹ̀. kò sí ẹ̀ṣẹ̀ ọ̀hún, kò sẹ́ṣẹ̀ ọ̀hún. tí wọ́n bá ń sọ ká pààyàn, ó ti dán wò rí. wọ́n ní fa atatuhu imra'atun, lóòjọ́ kan ni arábìnrin kan wá bá ọ wá bẹ̀ ń pé dákun torí Ọlọ́run bò mí láṣìírí, ara ni mí, bò mí láṣìírí, ṣàánú mi, mo nídìí owó tí ń fi tọ́jú ara mi, tí ń fi jẹun. fa'ataha 60 dinaran, ó wá níṣẹ́ tó owó lè wọ́n lọ fáìn kalẹ̀ yìí, wọ́n ọmọbìnrin tó rẹwà báyìí ṣó yẹ kí àmọ́ di ó fún ní 60 dinar, owó dínárì, owó tí ó níye lérí ńláńlá ni. ó fún ní 60 dinar. ó wá ń sọ pé wà mọ́jẹ̀mú ni pé o ala an yata'aha, wọ́n náà fẹ́ yín lẹ̀ o, owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀, wọ́n náà fẹ́ yín ńlẹ̀ kèé ṣọ̀fẹ́ o. nígbà tí ó sì jẹ́ sí pé ara ti ní arábìnrin náà, ó ti wá ìrànlọ́wọ́ sọ́tún, ó ti wá sósì kò rí. arábìnrin náà wá padà faralẹ̀ fún pé ó dá tó bá yẹ pé bó ti fẹ́ ṣe nìyẹn, kò sábúrú, ṣọ́ṣà fún mi ní iye tó fẹ́ fún mi yìí. ó lóun ó fún ọmọ náà owó ní oko lẹ̀. ìgbà tó kú kí arákùnrin yìí dáńpẹ̀ ní kífùlù ó bẹ̀rẹ̀ iṣẹ́, fabaket, lárábìnrin yìí bẹ̀rẹ̀ sí ní máa sunkún. nígbà tí falamma qa'ada rajulu min imra'atihi, arákùnrin yìí ti dúró níbi tọkùnrin máa dúró tó bá fẹ́ bóbìnrin láṣepọ̀, wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀. lárábìnrin yìí bẹ̀rẹ̀ sí ní máa sunkún. ní wọ́n bí pé má yubkik, kí ni ń pa ọ́ lẹ́kún? àkẹ́rìt, ṣó kórìíra tí mo fẹ́ bọ́ ọ ṣe ni, ṣó pò ṣerú ẹ̀rí ni? tẹ̀bí gbádùn èmi àti ìwọ náà ó derive gbádùn bẹ́ẹ̀, kì í ṣe mí nìkan. qalat, arábìnrin yìí ní hada amalun lam a'malhu qat, mi ò ṣerú nǹkan báyìí rí láyé mi. n ti ń pa mí lẹ́kún náà nìyẹn pé èmi náà padà wá wọnú líìsì ẹni tó gbáyé ṣìṣì náà, mi ò ṣe bẹ́ẹ̀ rí. ọ̀rọ̀ yìí ni arákùnrin tán pè ní kífìlù yìí gbọ́ pé ó ṣe é rí. ó lóun ò ṣe é rí. ó ṣe é rí pé sóhun wà ní báyìí ọmọ yìí jẹ́ báyìí, ó sì bọ́ọ̀lẹ̀ lẹ́ẹ̀kan náà. ọ̀rọ̀ yẹn kó sí lọ́kàn, ó ní Ọlọ́run látẹ̀ní lọ èmi náà fẹ́ hùwà jàgídíjàgan mọ́, èmi náà fẹ́ hùwà ìdá mọ́. ó kówó tọmọbìnrin nínú ìdí, ó kó lé lọ́wọ́ pé máa lọ, owó ní Ọlọ́run foríjì mi, èmi náà jáwọ́ látẹ̀ní lọ. ọjàwọ́ ńjọ́ náà, alẹ́ ẹjọ́ náà ló sùn tí ò jí mọ́. Ànábì ní pìtàn o, wọ́n nígbà tó dijọ́ kejì, wọ́n bá a lẹ́nu ọ̀nà rẹ̀, tọ́lọ̀ ní kí màláìkà kan lọ kọ́ gbàgàdàgbàgàdà sẹ́nu ọ̀nà rẹ̀ pé kífùlù ti kú, Ọlọ́run dẹ̀ ti forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn. kọ́lọ́ mọ́sá forí ẹ̀ṣẹ̀ tèmi náà jìn mí, kó forí ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi, kó fi jìn wá. ìyẹn la ní ká sọ fúnra wa pé ẹyẹ já fi ìmọ̀ náà wá dọ́là, èyí já forí ire wa dọ́là. ẹnìkan ò bá ikú dágbà, akọni ní ṣe ń tó ṣe, ọ̀rẹ́ mi ọjọ́ ń lọ,
ṣèyí tó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ ń lọ, èyí tó bá ṣe láyé oròyìn. ṣèyí tó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ ń lọ, ṣèyí tó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ ń lọ. ṣèyí tó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ ń lọ, èyí tó bá ṣe láyé oròyìn. ṣèyí tó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ ń lọ. ọlọ́run járí dáadáa ṣe, ọlọ́run járí ìwà rí sí ká tó wá bá wọ ọlọ́run. káwá rí ìwà rí sí kò dàbí kọ́lọ́run tẹ́wọ́ gbà á. ọlọ́run má ṣe tẹ́wọ́ gbà wá o, ọlọ́run má ṣe ṣàánú wa o. ọlọ́run jákú lérí Islam, jákú lérí imani, jákú lérí ìwà rí. ọlá àjọ kan ṣoṣo ọlọ́run já sọ́pọ̀lọpọ̀ jímọ̀ láyé, já máa ṣe wọ́n lórí dáadáa. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ má gbàgbé, èní ni jímọ̀, ẹ jẹ́ àṣẹ gbogbo iṣẹ́ ẹjọ́ jímọ̀, ká ṣe sàlátù tó pọ̀ fún Ànábì sallallahu alayhi wa sallam, ká tètè dé jímọ̀, ká ṣe súratul Kahf. ọlọ́run má ṣe àgbà lọ́wọ́ wa, ọlọ́run já sọ́pọ̀lọpọ̀ jímọ̀ láyé. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.